Ní Kwara, àwọn agbébọn ya wọ ilé ìjọsìn kan ní Patigi, bó tilẹ̀ jẹ́ pé wọn ò rẹ́nì kankan jí gbé lọ, ṣùgbọ́n ṣá o, wọ́n yìnbọn pa olùjọsìn kan, Alhaji Dahiru. Wike àtẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti ń lérí ogun síra wọn o. Ọmọ kan ṣoṣo tí òṣèrébìnrin ilẹ̀ wa nì tó bí, ìyẹn Péjú Ògúnmọ́lá, ọmọ náà ti jáde láyé o. Wùmí Toríọlá ó dojú ìjà kọ Àfíìsì Ọ̀wọ̀. Àwọn ọ̀dọ́ ní ilẹ̀ Haúsá wọ́n ti dojú ìjà kọ El-Rufai o. Àwọn ará Àkúrẹ́ wọ́n dojú ìjà kọ iléeṣẹ́ amúnáwá, wọ́n ní wọ́n ń fìyà jẹ aráàlú. Wàhálà ńlá bẹ́ sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́sùn. Àwọn àgbààgbà ẹgbẹ́ wọ́n padà lẹ́yìn igbákejì gómìnà, wọ́n tún kọ àwọn olóyè ẹgbẹ́ sílẹ̀. Ọkọ mi kò tọ́jú mi, èmi ni mò ń gbọ́ gbogbo bùkátà nínú ilé. Ẹ tú wa ká. Rihanatu ló rawọ́ ẹ̀bẹ̀ sí adájọ́ nílùú Ìlọrin. Iwájú onídàájọ́ Idris Esru tílé-ẹjọ́ kọ̀ọ̀kan kan tó wà ní Area Court tí wọ́n pè ní Area Court tó wà ní sẹ́ńtà ìgboro nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara ní àwọn tọkọtaya méjì kan, abilékọ Rihanati Abdulsalam àti ọkọ rẹ̀ ọ̀gbẹ́ni Saheed Adégúnjú, ni wọ́n gbé ara wọn lọ lọ́jọ́ Ìṣẹ́gun Túsìdeè ọ̀sẹ̀ yìí. Ẹ̀sùn tí abilékọ Rihanati fi ṣe olùpẹ̀jọ́ tó fi kan ọkọ rẹ̀ ni pé kò lówó láti máa tọ́jú òun, tó sì jẹ́ pé òun nìkan lòún dá gbọ́ gbogbo bùkátà nínú ilé. Èyí ni ohun tí Rihanati sọ fún ilé-ẹjọ́. Ó ní, olúwa mi, ọ̀rọ̀ mi kò pọ̀ rárá. Ohun tí mo fẹ́ gan ni pé kílé-ẹjọ́ yìí kí wọ́n tú ìgbéyàwó wa ká láàrin èmi pẹ̀lú ọkọ mi, kí kálukú máa lọ ní ayọ̀ àti àlàáfíà. Mi ò ṣe mọ́, kò sífẹ̀ẹ́ mọ́ láàrin àwa méjèèjì. Láti ìgbà tí mo ti fẹ́ ọkọ mi, kò mú mi lọ sọ́dọ̀ mọ̀lẹ́bí rẹ̀ kankan títí tí mo fi bímọ fún un. Pẹ̀lú gbogbo bí mo ṣe ń bẹ̀ ẹ́, tí mo rawọ́ ẹ̀bẹ̀ sí tó, ọkọ mi kò mọ̀rọ̀ náà ṣẹ, kò mú mi lọ sọ́dọ̀ mọ̀lẹ́bí kankan. Gbogbo ìgbìyànjú mi láti mọ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ló já sí pàbó. Yàtọ̀ sí eléyìí, ọkọ mi kì í tọ́jú mi, èmi àtọ àwọn ọmọ mi, èmi ni mò ń dá tọ́ ọmọ. Èyí ni àwọn ìṣòro tí mò ń dojúkọ. Adájọ́, mo fẹ́ kẹ́ ẹ bá mi tú ìgbéyàwó yìí ká, ẹ bá mi tú u ká ní kíákíá, kí oníkálùkù kọ́mọ lọ nílọ rẹ̀. Ṣùgbọ́n ṣá o, mo fẹ́ kí ọmọ wà ní àkàtà mi, mo sì fẹ́ kó máa gbọ́ bùkátà ọmọ rẹ̀. Ẹgbẹ̀rún lọ́nà 30 náírà 30,000 naira ni mo fẹ́ kí bàbá ọkọ mi bàbá ọmọ mi kó máa san lórí àwọn ọmọ mi. Báyìí ni Rihanati ló rojọ́ mọ́ ọkọ rẹ̀ nílé-ẹjọ́, ṣùgbọ́n látàrí pé ọkọ rẹ̀ kò yọjú sí ilé-ẹjọ́, báyìí ni adájọ́ mú ọjọ́ mìíràn tó ní ìdájọ́ náà yóò wáyé. Adájọ́ ti wá mú 30 oṣù kẹsàn-án tá a wà yìí gẹ́gẹ́ bí ọjọ́ tí ìgbẹ́jọ́ yóò máa wáyé lórí ẹ̀sùn tí Rihanati tó fi kan ọkọ rẹ̀. Adájọ́ ti wá ní bóyá ọkọ rẹ̀ yọjú sílé-ẹjọ́ tàbí kò yọjú, ẹjọ́ yóò sì tẹ̀síwájú.